Awuzu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ ní gbogbo àti ẹ bá ń wo èmi on point by two. Ṣàlàáfíà ni mo bá yín. Yes, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ bá wa subscribe. Ẹ̀yin tẹ́ ti subscribe, God bless you. À ń sọ̀rọ̀ sex education fún àwọn ọmọ ọkùnrin àtobìnrin. Ẹ̀yin kan yàn dànù. Bẹ́ẹ̀ ṣe yàn dànù yẹn is not a good idea. Ẹ má jẹ́ kí àwọn tí ò mọ bẹ́ẹ̀ ṣe wàhálà fáwọn bẹ́ẹ̀ ṣe bí àwọn ọmọ yẹn kí wọ́n kọ́ àwọn ọmọ yín ní kọkúkọ́. Ẹ má jẹ́ kí wọ́n format brain àwọn ọmọ yín sí nǹkan tẹ́ ẹ̀ ní fẹ́ lọ́jọ́ iwájú. Ẹ má gbàgbé àsìkò bàlágà. Ẹ má gbàgbé àsìkò bàlágà tó jẹ́ pé àsìkò tí brain wọn máa ń sábà format nìyẹn. Tí obìnrin bá ti bàlágà, ṣe mọ̀ pé àwọn àní wọ́n ń ṣe nǹkan oṣù, àbí nǹkan oṣù oṣooṣù tá à ń pè ní nǹkan oṣù ṣá, mi fẹ́ pè ní èdè eléyìnbó, yẹ kẹ́ mọ̀ nǹkan oṣù obìnrin. Tí obìnrin máa ń ṣe nǹkan oṣù, tóbìnrin bá ti bàlágà, àwọn máa ń ṣe nǹkan oṣù. Tí ọmọkùnrin bá ti bàlágà, kí ni wọ́n máa ń ṣe? Èyí tí wọ́n sùn, tí wọ́n lálàá, tí wọ́n ní àwọn bá obìnrin kan àbí méjì, bí àwọn bí obìnrin kan tí wọ́n bá ṣe àṣepọ̀, tí wọ́n wá jí láàárọ̀, tí wọ́n rí pé àwọn ti dà sí orí bẹ́ẹ̀dì. Gbogbo yín náà lẹ mọ̀ pé ó máa ń ṣẹlẹ̀ dáadáa lásìkò tí wọ́n bá bàlágà. Tí ó bá jẹ́ pé ọmọ ọkùnrin tí ò ní any kind of sex education lọ́wọ́ òbí rẹ̀, tó bá lọ bàlágà sí ọwọ́ ọmọ ọ̀dọ̀, ṣé ọmọ ọ̀dọ̀ kọ́ ló máa ṣe títí láéláé? Ṣé irú sáìzì ọmọ ọ̀dọ̀ kọ́ ló mọ̀ ṣe láéláé? Ọmọkùnrin tó bàlágà tó lọ bàlágà sí ọwọ́ ọ̀nkú àdúgbò, ṣé ọ̀nkú kọ́ ló máa ṣe láéláé? Wọ́n wá sọ wípé ọmọkùnrin kò fẹ́ràn obìnrin o, àfọkùnrin ló fẹ́ràn, láì mọ̀ pé ọwọ́ ọkùnrin yẹn ló bàlágà lé lọ́wọ́. Ọwọ́ ẹ̀ ló bàlágà, òun ló ń tìjì ẹ̀. Àwọn tó bá ti ẹ̀ẹ́dẹ̀ àwọn bọ̀dá àdúgbò, àwọn bọ̀dá kan, àwọn bọ̀dá ẹ̀yẹ kan ládùúgbò, tó bá ti rí pé ọmọ kan ti ń dàgbà, wọ́n mọ̀ fàbọ̀dí, wọ́n mọ̀ tìjì ẹ̀ ní oríṣiríṣi nǹkan. Ṣóyé yín? Ẹ̀ sì rí tí ọmọ kékeré tó ń dàgbà díẹ̀díẹ̀, tó bá jẹ́ pé àwọn tó máa ń ní àǹtí, tó máa ń ní housegirl, tó di pé housegirl ló ń kọ́ kúkọ́, ọwọ́ housegirl ló máa bàlágà lé. Tó bá wá sùn lásìkò tí bàlágà yẹn bá fẹ́ ṣẹlẹ̀, tí èyí tó máa ń ṣẹlẹ̀ tó bá fẹ́ ṣẹlẹ̀ ní alẹ́, ó lè lálàá pé òun wà pẹ̀lú ọ̀nkú. Tó bá wà pẹ̀lú pé ọ̀nkú ń bá ń ṣeré, ó ń bá ń fọwọ́ fa kíní òun, tó lọ ṣe bẹ́ẹ̀ tó dà lójú oorun, ṣé ẹ mọ̀ pé ọkàn rẹ̀ máa wà lọ́dọ̀ ọ̀nkú? Tó bá sì jẹ́ pé àǹtí ló ń bá ṣeré irú yẹn, ló ń bá ṣeré irú yẹn, ṣé ẹ mọ̀ pé tó bá wá ṣe bẹ́ẹ̀ tó sùn tó lálàá àǹtí, ọkàn ló mọ̀ fà sí ọ̀dọ̀ àǹtí. Lẹ́ẹ̀fi rí pé àwọn ọmọ míì lásìkò yìí, obìnrin tó dàgbà ni wọ́n sábà máa ń wá, torí pé obìnrin tó dàgbà ọwọ́ rẹ̀ ni wọ́n bàlágà lé lórí. Làwọn náà wá fi obìnrin yẹn, làwọn náà wá fi lálàá, wọ́n wá dà lójú oorun. Wọ́n ó lálàá pé wọ́n wà ní position ìbálòpọ̀ pẹ̀lú èèyàn tó ń train wọn yẹn ni. Èèyàn tó bá súnmọ́ in that aspect, òun ni àwọn ọkùnrin, wọ́n máa ń sábà, àwọn ọmọkùnrin kéékèèké tí wọ́n about to bàlágà yẹn, òun ni wọ́n máa ń sábà lálàá nípa. Bẹ́ẹ̀ ìwọ ìyá, ìwọ bàbá tó bá wà careful, tọ́lọ́run bá fún ẹ ṣe, tó rí àwọn ọmọ yìí kọ́, tí anybody bá tẹ̀ ń kọ́ wọn, kò ní jọ wọ́n lójú. Tẹ́ bá ti ń fún àwọn ọmọ yẹn ní ẹ̀kọ́ sex education tá à ń sọ yìí, ẹ má fi ti Ọlọ́run síwájú, ẹ má fi Ọlọ́run dáàbò bò wọ́n, ẹ má fi ẹ̀rù Ọlọ́run, ẹ má fi sáyà wọn. Ẹ̀yin náà sì ni ẹ má bí Ọlọ́run kó jẹ́ pé ọ̀rọ̀ tẹ́ bá jáde lẹ́nu, tó bá jáde lẹ́nu yín, kí àwọn ọmọ yẹn mú lò ní positively, kán mọ́ gbà ti negative. Bẹ́ẹ̀ bá ṣe ń kọ́ wọn náà, ẹ̀dùn máa guide wọn, máa sọ wọn lọ́wọ́ tọwọ́ tẹsẹ̀.
by the time tẹ́ bá ń kọ́ wọn gan àsìkò tó bá ṣẹlẹ̀ tó bá yẹ pé ọmọ tó bá gba training ní time tó bá ṣẹlẹ̀ yẹn gan ó máa sọ fáwọn òbí ẹ̀ pé mọ́mì dáàdì nǹkan tí mo rí lélẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mi lélẹ̀ ẹ̀yin lẹ́ máa fún ní encouragement pé bó ṣe máa ń ṣẹlẹ̀ náà nìyẹn tó bá yẹ pé ìwọ obìnrin ló kọ́ wàá ní bó ṣe ṣẹlẹ̀ sí dáàdì ẹ nìyẹn ó tún máa ṣẹlẹ̀ sí ọmọ tiẹ̀ náà so ó ti show pé ó ti di ọkùnrin nìyẹn má ṣerékeré pẹ̀lú obìnrin tó bá ṣerékeré pẹ̀lú obìnrin máa lóyún obìnrin tó bá fọwọ́ kàn kò ní parọ́ oyún mọ́ ẹ tó bá ti fọwọ́ kàn obìnrin o mọ̀ pé education rẹ about to stop nu tó bá ti lè fóbìnrin lóyún o mọ̀ pé obìnrin là á mọ̀ train àtọ oyún inú rẹ̀ ọlọ́run lẹ máa bẹ̀ kó gbẹnu yín sọ̀rọ̀ sí àwọn ọmọ wọ̀nyẹn ẹ mọ́ jòkóo a ti sọ fún yín pé age 4 oníkẹ́ ti bẹ̀rẹ̀ sí ní introduce sáwọn ọmọ yẹn díẹ̀díẹ̀ à ń sọ níjọ́ yẹn I don't know that kind of a person don't dislike it. By 4 years ẹ pè ọmọ are you a boy or are you a girl a ní I'm a boy you understand ẹ máa fi pé kó mọ̀ pé ẹ̀yà ara rẹ̀ kó mọ̀ pé tó bá jẹ́ pé ó ní sister ẹnì kò sister yìí is she a girl or is she a boy tó bá sọ fún ẹ pé she is a girl ẹ sọ difference ara wọn bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn then láfikún fún yẹn èèyàn ò ní pé tó bá di age kan tẹ́lẹ̀ pé àwọn yẹn ti wà comfortable àwọn kan mọ̀ wo fíìmù tó bá di pé wọ́n wo bí Nigerian film yìí àbẹ́ ní ọ̀dà bí India film àbí kíní kan tí wọ́n ń ṣeré ìfẹ́ àwọn kan ò ní kí àwọn ọmọ wọn kí wọ́n close eyes ẹ mọ̀ ní kọ́ mọ́ close eyes mọ́ ẹ jẹ́ kí wọ́n wò ó èmi ò sọ pé fíìmù burúkú yìí o ti bad ti kọ́ wà yìí o the mid one tí wọ́n mọ́ sábà wò tó mọ́ bí àwọn telenovela you understand àwọn telenovela yẹn ẹ mọ̀ ní káwọn ọmọ yẹn close ojú wọn ẹ jẹ́ kí wọ́n wò ó tí wọ́n bá wò ó tán ẹ̀bẹ̀ Ọlọ́run kó bá yín ẹ̀bẹ̀ Ọlọ́run kó gbẹnu yín sọ̀rọ̀ ẹ wá explain fún wọn nǹkan tí wọ́n ṣe láàrin yẹn ẹ explain fún wọn danger tí wọ́n bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn pé ẹ need láti sọ fún wọn pé àsìkò tí wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣì ń bọ̀ tó yẹ kí wọ́n mọ̀ fi lọ̀ wọ́n mọ̀ sá ẹ̀yin náà ẹ fi ara yín ṣe sample ọkọ àtìyàwó ìgbà kan náà táìmù wà tó yẹ pé wọ́n ọkọ as boyfriend and girlfriend ń jí lọ wára yín ni ẹ mọ ní excuse me ìgbà tó yá tẹ́ gbéra yín sílé ṣókò mọ sún yín gan ẹ máa fi yẹn ẹ máa fi sọ̀rọ̀ sí wọn ẹ dẹ̀ máa fi ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀rù Ọlọ́run ẹ máa jẹ́ kí ó wà lára wọn then kí danger pé tí wọ́n bá ń ṣerú nǹkan báyẹn disease tí wọ́n lè kó ẹ sọ the need láti avoid any of their mates or senior tó bá fẹ́ mọ kọ́ wọn ní irú nǹkan báyìí ní ọ̀nà tí ò dáa àbí any uncle ṣóyè yín so mo fẹ́ bóró èèyàn kan tó ṣe mí ní experience mo sọ fún pé mo máa sọ ó dẹ̀ fún mi ní àyè because ọkùnrin ni tí a bá gbarú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lẹ́nu wọn báwo la ṣe fẹ́ go further with this teaching rárá experience èèyàn kan náà ni because àmọ́ bó ṣe máa ń ṣe wọ́n ó ní òun lucky pé fada ló teach o because ọ̀pọ̀lọpọ̀ òbí ò ní sọ ẹ̀yin ìwọ tó bá jòbí tó bá ń gbọ́rọ̀ mi ní èní ẹ jọ̀ọ́ ẹ kọ́ àwọn ọmọ yín ẹ má jẹ́ kí wọ́n ẹlòmíì kọ́ wọn ta ó máa jẹ́ pé èèyàn tó kọ́ wọn ta yóò lè jẹ́ dangerous ó ní thank God fada ló kọ́ ọ́n pé tó bá di àsìkò kan o ìjọ́ kan wàá sùn wàá lálàá obìnrin o wàá tó bá dẹ̀ jí láàárọ̀ wàá rí pé o ti dà mọ́ bẹ̀rù mọ́ fòyà ó ń ṣẹlẹ̀ sóye yín bí Ọlọ́run ṣe fún fada yẹn láti deliver rẹ̀ nìyẹn already òun náà ti ní lọ́kàn so ẹ̀rù bíbà gan ti wà lára rẹ̀ pé wọ́n mọ̀ sọ pé tó bá mọ̀ ti rí tó bá ti bẹ̀rẹ̀ sí ní tó ń sùn tó ń lálàá tó bá dípò lọ ṣerú yẹn lọ́jọ́ ayé òun mọ̀ lè fóbìnrin lóyún so wá happen pé òun àti obìnrin kan ọ̀rẹ́ ni wọ́n just ordinary friend but wọ́n wà school àwọn ni wọ́n close papọ̀ ó close mọ́ ọmọ yẹn gan ní school so ìgbà tí ó máa wá dípò experience tó sùn tó lálàá tó wá ṣe àṣepọ̀ tó wá di pé ó dà ní the first one tí wọ́n máa ń sọ lédè lẹ́yìnbó mi nífẹ̀ẹ́ fẹ́ni pé ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ̀yin náà yẹ kẹ́ ẹ̀ mọ̀ tí mo ní WD yes WD mi fẹ́ fi gbogbo ẹnu pé ìrọ̀lẹ́ sáà gbọ́dọ̀ àmọ́ kan tó lè bọ́ sí àpò pé it's not okay on this thing so yẹn yóò yẹ kẹ́ ti understand tó di pé first time tó experience WD yẹn nìyẹn ó ní obìnrin tí àwọn sábà táwọn close ní school táwọn ọmọ sọ̀rọ̀ òun ló ń lálàá pé
òun kó fún ní kárakára ó lóun kó fún ní kárakára ní nínú ojú àlá yẹn so ìgbà tó wá jí lórí pé gbogbo ilẹ̀ tirẹ̀ ó ti dà ó ní òun farabalẹ̀ kó fún lójú oorun ní tí ó yẹ yín bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi ó ní so kíní yẹn pẹ̀lú nǹkan tí fada ti teach òun ó wá jẹ́ kóun avoid ọmọ yẹn pé ẹ̀rù bíbà pé tóun bá súnmọ́ ó mọ̀ lè di oyún ó ní di ọ̀la ọmọ yẹn ò mọ̀ kan tó fi avoid ẹ̀ ẹ̀yin ẹ wá wò ó tó bá ṣe pé wọ́n ti fún ọmọ yẹn ní training kó wá lálù àlábẹ̀ yẹn tó yẹ yín ṣe é mọ̀ pé ó máa make sure pé pẹ̀lú curiosity pé kíní ìṣe I must be there ṣó yẹ yín dẹ àtúnwá dúpẹ́ pé obìnrin ló ń lálàá tó bá jẹ́ pé ọkùnrin ló close àwọn òun àtọkùnrin ọ̀rẹ́ rẹ̀ ẹ dákun ẹ wo fídíò yìí tán tó bá jẹ́ pé òun àtọ̀rẹ́ rẹ̀ ọkùnrin ni wọ́n jọjọ́ sọrú ọ̀rọ̀ báyẹn àbí wọ́n jọ máa ń ṣerú bá tì yẹn tó yẹ yín àbí ọkùn kan ládùúgbò tó wá lọ fi ọkùn yẹn lálàá tó fi di pé ó wá ṣe WD tó wá dà ṣé kò ní mọ̀ fẹ́ ṣe pẹ̀lú ọkùn torí pé kò ní proper training látẹ̀yìnwá ká wá sọ wípé again ká wá sọ wípé bóyá àǹtí àgbàlagbà kan tó ń ṣe nani fún nílé ni ó close mọ́ ní obìnrin náà máa fọwọ́ fa kíní ẹlẹ́kọ̀ọ̀kan tí ọmọ náà ní proper training ló wá di pé ó wá ṣe WD tí mò ń sọ yìí ṣé kò ní di pé òun àti àǹtí yẹn di digi gangan lẹ́ẹ̀fi rí i pé àwọn ọmọ mi ìyẹn kan ṣe experience ẹ̀ náà tí mo kà ṣó yẹ yín bẹ́ẹ̀ I don't want to go there you understand lẹ́ẹ̀fi rí i pé àwọn ọmọ mi fà èèyàn tó wà elderly sí wọn òní wọn máa ń fẹ́ nítorí bí wọ́n ṣe format brain wọn as at the time of tí wọ́n reach puberty ẹ̀yin ilé ìbò tá a bá gbẹ dápẹ́ bá wa correct ẹ̀ puberty bí wọ́n ṣe format brain wọn so yẹ yín ó yẹ kọ́rọ̀ yìí kó yé ẹ̀yin bàbá àti ìyá ju bí mo ṣe ń sọ yẹn lọ òun sọ̀rọ̀ ti ọkùnrin ni because ọkùnrin obìnrin bá ṣe tó bá ṣe jù ẹ̀ pé òun lóyún ni òun lóyún so yẹ yín èka ẹ̀ tóbi sì bẹ́tà díẹ̀ ju ọkùnrin lọ lẹ́ẹ̀fi rí pé wọ́n sọ pé àwọn ọkùnrin míì wọ́n fi ti bá obìnrin lò báwo wọ́n ṣe format brain wọn láti ìgbà tí wọ́n wà ní bàlágà age yẹn rí i pé àwọn ọmọ míì wọ́n sọ pé wọn ò lè ṣèbálòpọ̀ àfi kí wọ́n fọwọ́ ara wọn ṣe kíní tàwí ṣó yẹ yín báwo wọ́n ṣe format brain wọn láti kékeré rí i pé àwọn ọmọ míì àgbàlagbà báwo wọ́n ṣe format wọn nígbà tí wọ́n wà ní bàlágà ní puberty age rí i pé àwọn ọmọ míì wọ́n á ní ọkùnrin ni wọ́n ń ṣe ọkùnrin sọ́kùnrin báwo wọ́n ṣe format brain wọn nígbà tí wọ́n wà ní bàlágà age yìí ẹ ní láti understand nǹkan tí mò ń sọ bẹ́ẹ̀ sì ṣe ń gbọ́ mi ẹ̀yin òbí ẹsẹ̀ ọ̀la sharp nísìn ẹ lọ ṣe àtúnṣe kó mọ̀ di pé àwọn ọmọ yín ti ń lẹ̀ bá tì lẹ́yìn tó máa wá di èébú ọ̀la fún yín ẹkún ọ̀la so this is on point by 2 using my words to help others. Bye for now.